wo èmi ìyá Ìbàdàn lèmi bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí o. Bàbá Èkó máa gbọ́ dáadáa. Ìlú Ìbàdàn tí wọ́n bí mi sí. Ìlú tó lámìlaka. Ìlú Ìbàdàn tí mo ti ní mímọ̀. Ìlú Ìbàdàn tí mo ti dèèyàn. Tí mo ti wá kárí ayé. Alhamdulillahi rabbil alamin. Èmi ò fogun sá kúrò níbi wọ́n ti bí mi o. Ibẹ̀ náà mo ti dèèyàn. Allahu akbar. Jẹ́ kó máa yí ẹ kó máa gbọ́ sétí. Ìwọ àtàwọn ẹjẹ́ kẹjọ máa jẹ́. Wọ́n ní dákẹ́ lánàá. Ọ̀ràn tí ìgbà mo fi tí mo fẹ́ máa ṣàlàyé ọ̀rọ̀. Wọ́n á pè wọ́n á bẹ̀bẹ̀. Wọ́n ní wàá mọ sísítẹ́ẹ̀mù wọn ṣe ń sọ fún ẹ. Tí wọ́n bá ti rí pé ẹnìkan ti àtàkì àwọn lórí àbúrú táwọn ṣe. Wọ́n wà pinra wọn sí méjì. Allahu akbar. Wọ́n wà ní ẹ̀yìn ẹ lọ máa sọ fún pé kó má bínú. Ẹja wa kan máa jà lọ. Ẹja wa kan máa bà ló kọjá lọ. Allahu akbar. Bí ẹ ti máa ṣe nìyẹn. Bó sì tó tóbi munafik. Gbogbo wa munafikun. Ìwà kàfirun. Ìwà zalimun. Àwọn ni wọ́n ní. Èmi bá dáalé ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ Muawiya àti Sayyidina Ali. Labbaik Allahumma labbaik. Ọ̀rọ̀ yẹn wá dàbí ọ̀rọ̀ yẹn. Kí ló ń ṣe yín o? Ẹgbẹ́ sunu jẹ. Èmi kàfílà rẹ̀ mò ń lọ sọ́fíìsì. Ummul mu'minat. Walidan li wilayati Ọ̀yọ́. And Nigeria. Ummul mu'minat. Yàrá yẹ everybody. Yàrá lókè. Obìnrin bí ọkùnrin nìyẹn. Ọkùnrin lọ. Ogun àgbáyé. Wàláì bàbá Èkó àtijọ́ bẹ̀rẹ̀. Wàláì. Àwọn tó rán yẹn máa rán wọn o. Àwọn ajá yẹn kọ́ máa. Àmọ́ ní ìsìn tó bá dìrọ̀lẹ́ à ń retí fídíò sí Alájà Kaola ọmọ abẹ́ńbẹ́ báyìí tẹ́wàá máa pé ìwọ máa bọ̀ ìwọ máa bọ̀ a máa retí fídíò bí ibi àtijọ́ tèmi àti yín Ọlọ́run má jẹ́ ríru ẹ̀. Amina ya Allah. Má jẹ́ ń sẹ́pọ̀ tí ní iná ayé tán. Allahumma amina. Lánàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Èmi ò sínú ẹlẹ́bọ. Alhamdulillah. Mi ní sẹ́pọ̀ tí ní ẹ̀ lọ bọ́ lọ́hùn. Amina ya Allah. Àtúnjọ pàdé. Àtúnjọ pàdé. Ẹ̀yin ọmọ. Abdulaziz dá Abdulaziz wà. Náà. Alhaji Abdulaziz. Ẹjọba ń gbé mọ́tò eléyìí. Mọ́tò eléyìí jáde. Eléyìí la máa gbé tún fi hàn wọ́n. Ó dà bẹ́ẹ̀. Sórí orí yín ok ó tiẹ̀ ti wà ní mọ́tò. Àlọ́ ya. Abdulaziz ọ̀ya ọmọ tá a jọ ń lọ dà. Ọ̀ya. Eléyìí la fẹ́ gbé. Ummul mu'minat. Ummul mu'minat. Walidan li wilayati Ọ̀yọ́. Mọ̀ ń dá And Nigeria. ọ̀ya ti sọ ní kílódé. Náà. Everybody is